gbọ́n bó tó ṣẹlẹ̀ lẹ́ni ni. Mo kúkú gbọ́ lọ́rọ̀ ṣé ti bàbá láàfin. mo gbọ́ tí bàbá láàfin Ọ̀yọ́ bàbá rere ni bàbá yanti bàbá olóríire. Èmi tún wá gbọ́ nǹkan wọn ní gbogbo ẹ̀dá tó bá kú lásìkò ìgbà tó bá ń ṣe Ramadan lọ́wọ́ wọn lọ́run rẹ̀ ló máa wò. Ọlọ́run bá wa fọ̀run kẹ́ bàbá yìí. Àwọn ọmọ tó fi sílẹ̀ kan máa kú àwọn ìyàwó tó fi sílẹ̀ yẹn gangan ló ń bá fún mi. Ẹ wo àwọn ọmọ pupa àwọn olóríire ọmọ àwọn ọmọ tuntun tí àrọ̀bà tí bàbá yìí filẹ̀ tó kú. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwọn wo ló máa gírísì abẹ́ àwọn pípọ̀ ìtẹ́ ẹ má bínú àwọn wo ló máa ṣiṣẹ́ wọn. Ìjẹ́ ẹ̀ ń bí mi nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ ṣe try láti Google. Kí n bí Google lẹ́mí nìyẹn pé àwọn wo ló fẹ́ máa gírísì àwọn ìyàwó tí bàbá yẹn filẹ̀. Google ló lè sọ answer. Ṣé Google ní answer yẹn lọ́wọ́ mà? Òun gan ló lè sọ gbogbo answer. Ọlọ́run bá wa fọ̀run kẹ́ iwájú tó fi sílẹ̀ kó má bàjẹ́ ẹ̀yìn tó fi sílẹ̀ kó má dàrú. Bàbá yẹn ní àwọn òbò ní pálásì àwọn ọmọ ọ̀kà wágò fún ẹ̀tọ́ àwọn ọmọ olórí yẹn. Àwọn ẹni ẹlẹ́ni ló máa gbà tí wọ́n ṣe báyìí o. Ọlọ́run fọ̀run kẹ́ wọn tó tún kú lámú ẹ ṣé gan ni. Ǹjẹ́ òun lẹ ti gbọ́ lẹ́nu àwọn aláròpá àwọn alágbọnusọ Sister Naomi may so rest in perfect peace. Bàbá dàda ni bàbá wa. Ikú dóró.